ẹlòmíì ò tí báyàwó ẹ̀sùn náà níjọ́ tí wọ́n ti jẹ́ àwọn ìwé àìjẹun nú àwẹ̀ láwà alábòsí lọ́pọ̀lọpọ̀ àwọn kan sì ṣe fídíò fáwọn mùsùlùmí níjọ́ ọdún iléyà pé ẹ̀sìn tó ń sọdún ṣé kírísítẹ́nì ọlọ́sọ̀ọ̀sì láti jọ́ tọ́rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sónífọ̀ ọ̀bọ̀fá sóńsàngó ọ̀bọ sólógún ọ̀bọ wípé Alhaji Jamiu àmì Ọlọ́run ló kọ́ mi ẹni tí ó bá mọ̀ mí kó jáde kó wò mí. Allahu alaykum kullu ni'am. Látàntorí gbogbo ohun tí wọ́n ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wọn ni ká káńsù náwó òun wọ́n jẹ́ ọmọ àwọn kan gbé àwọn kan wà ní ìdààmú lọ́wọ́ àtúnjọ wípé ẹ̀rí wọn ti ẹlòmíì ò tí báyàwó ẹ̀sùn náà níjọ́ tí wọ́n ti jẹ́ àwọn ìwé àìjẹun nú àwẹ̀ láwà alábòsí lọ́pọ̀lọpọ̀ àwọn kan sì ṣe fídíò fáwọn mùsùlùmí níjọ́ ọdún iléyà pé ẹ̀sìn tó ń sọdún ṣé kírísítẹ́nì ọlọ́sọ̀ọ̀sì láti jọ́ tọ́rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sónífọ̀ ọ̀bọ̀fá sóńsàngó ọ̀bọ sólógún ọ̀bọ. Jagbora ibi bí àdúrà náà láti ṣàdúrà fún wa tí ó bá jẹ́ pé lùú rí bó ti rí àwọn ìlú míì ti ní structure lérí kínní tó jẹ́ pé ohun tí ó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ni kò lè ever ṣẹlẹ̀ láwọn ìlú kan structure wà báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ àtojúgbó àtojú ọ̀nà ní kámẹ́rà wà tí kámẹ́rà bá rí akẹ̀yìnsí rẹ lórí o wọ́n ní machine tí wọ́n fi rí pé ẹ̀yìn ta ni yóò sì fojú ẹ̀ hàn pé ojú kámẹ́rà yẹn ò rójú ẹ̀ o ẹ̀yìn ẹ̀ lórí o wọ́n sì scan ẹ̀yìn ẹ̀ wọ́n mọ̀ pé lágbájá ni torí ẹnìkọ̀ọ̀kan ló ní dátà sẹ́mọ̀ ọ̀nà orílẹ̀-èdè wa jì ní gbogbo nǹkan tí nọ́mà gbogbo yìí dáhùn sọ pé ẹgbọ́n wọn àdúrà sókè Olúwa ò kò ní di àdúrà kápẹ́ structure wà and Nigerians we are becoming toxic in nature n ti ń burú fún wa nínú ṣe we are becoming to be more hateful of ourselves and kórìíra ara wa is becoming too much. Structure ta ni tó bá wà yìí kì í ṣe nǹkan tó máa wà lọ́dún márùn kì í ṣe nǹkan tó máa wà lọ́dún mẹ́ta ohun tó yẹ pé àwọn tó ní wa òyìnbó tó ní structure yẹn wọ́n build layer lé lórí the foundation is very very crack in Nigeria our foundation ìpìlẹ̀ kìíní yẹn o orílẹ̀-èdè yìí la wà náà over $300 million or so or something if I'm wrong in the statistics but I know it's a millions of dollars tí wọ́n gbé jáde pé kí wọ́n fi ṣe kámẹ́rà s'Abuja nìkan kò síbi kankan ẹni ó bá ní kámẹ́rà nísìnyí ṣe fún rẹ ni kì í ṣe tìjọba bí ìjọba bá sì ṣe yóò jẹ gbèsè bíríìjì tó ṣe fún wa gan àwọn èèyàn ń yọ irin bíríìjì wọn lọ tà àwọn ayọ condemn wọn bíríìjì nìyẹn o yóò yà yín lẹ́nu pé ẹlòmíì ó faṣọ bojú lọ yọ kámẹ́rà ó rí yóò faṣọ bojú báyìí yóò sì náwó mú kámẹ́rà yóò máa yọ eléyìí ó ṣe tà níye kan like we are becoming so stupid of ourselves. àwa láàmú sọ pé ìjọba ò ṣe kankan ìhun tíjọba bá dẹ̀ tún ṣe yẹn àwa náà la máa bàjẹ́. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí o and again wọ́n ń gbé káàkiri pé wọ́n ní àwọn tọ́jú ọmọ gbé Debo Ogundoyin the right honourable speaker honourable right speaker Oyo State House of Assembly honourable Debo àwọn ni wọ́n sọ̀rọ̀ kan lóyìnbó wípé tí wọ́n bá jẹ́ gómìnà ṣé o lè gbarú ẹ̀sùn ìsanwó orí bẹ́ẹ̀ ìsanwó ìtúsílẹ̀ bẹ́ẹ̀ tá a mọ̀ sí ransom fún àwọn ajínigbé ni kájínigbé sọ pé òun máa gbowó ení kí ajínigbé tún sọ wípé òfin ìlú yìí ẹ gbọ́dọ̀ yí ipò fáwọn fọ́jọ́ ọ̀la ohun tí speaker sọ nù wípé àwọn ni wọ́n wà at the top wọ́n á mọ negotiation tó ń lọ this is a very bad symptoms for our nation nǹkan burúkú lélẹ́yìí kí àwọn játijàti nínú ẹ̀dá wọ́n máa sọ fúnjọba táwọn fẹ́
pé ẹ yí òfin bí speaker ṣe sọ kò sí ọ̀jọ̀gbọ́n kan tó máa sọ pé nǹkan rẹ̀ lélẹ̀ yẹn forílẹ̀-èdè tó bá yẹ pé ohun tí speaker gbọ́ wí yẹn la gbọ́ o kò síbi tí wọ́n sọ pé àwọn bandit yẹn ti sọ wípé sẹ̀ríà lọ làwọn fẹ́ o. There's a issue on ground, we have issue and from all religion. Orílẹ̀-èdè yìí la wà rí tí wọ́n ti mú private jet kan pastor pẹ̀lú almost $10 million lọ́dún náà ní South Africa tí pastor lọ fi ra weapon kí ló fẹ́ fi ṣe. Nàìjíríà ni ẹ wòye oníṣègùn tí wọ́n bá eré yàn lọ́wọ́ ẹ̀ náà. Ẹni tí èso ṣègùn kan tí wọ́n bá béèrè yàn lọ́wọ́ rẹ̀ oògùn ló fẹ́ fi ṣe. A sì mọ̀ pé àwọn ẹlẹ́sìn kan la sá gbà pé ìlànà tiwọn ni. Sáwa torí yẹn máa bú gbogbo wọn. We have issue. Ajínigbé tó le jù ní orílẹ̀-èdè yìí in the history tó tún jẹ́ billionaire is a Christian. Gbogbo ilẹ̀ ń gbọ́ Evans the kidnapper. Ṣé gbọ́ kí a sọ pé ẹgbàá wa o àwọn Christian? No, this is not a matter of religion. Àwọn wèrè wà nínú gbogbo ẹ̀sìn. Tó bá jẹ́ pé ohun tí Speaker House of Assembly Ọ̀yọ́ State sọ kò sí bí tán ti indicate pé wọ́n ní Sharia court kan bá wọn fi sínú òfin Ọ̀yọ́ State no. Sáàmọ̀ bóyá ilẹ̀ làwọn pípù yẹn sọ pé àwọn fẹ́ gbà níbì kan kẹ̀ bá wa fi sínú we can't say because governor speaker sọ pé wọ́n ní Sharia and everybody just times it to wọ́n ní Sharia law ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá o. Ẹ lè ní issue pẹ̀lú mùsùlùmí àwọn muslim kan but ẹ má jẹ́ kí emotion kó don't be too emotional to the extent that you will be spreading fake news unverified information no ẹ jẹ́ ká relax. Ìjọba ń gbìyànjú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò gbọ́ra wọn yé based on the circumstances of things on ground politically and so on and so forth but ẹ dákun àwọn aráàlú misinformation is very deadly. O lè ní issue pẹ̀lú mùsùlùmí gbogbo alájọ ní issue lórí situation tó wà lẹ́yìn let everybody relax verify the information before you pass it out. Wọ́n ti dé àwọn ọmọ yẹn lókun lẹ́yìn. Wọ́n ti dé ọmọ ẹ̀rí fídíò kan àbí fọ́tò kan tí wọ́n dé ọmọ kan ní okùn mọ́ òkúta. Step mother ẹ̀ ìyálé ìyá rẹ̀ àbí ìyàwó ìyá rẹ̀ nílẹ̀ Yíbò almost 3 years ago ni information yẹn jáde tó dé ọmọ yẹn lókun lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ kò ní í ṣe pẹ̀lú àwọn ọmọ tó wà nínú captivity. Ẹ máa rá àwọn ọmọ kan tí wọ́n lu eré wọn bẹ́ẹ̀ báyìí àfáà kan tí ń kọ́ wọn ń kéwú bóyá Borno àbíbo òyìn náà ti pẹ́ ló lù wọ́n tó bẹ́ àwọn ọmọ kéwú ní orí wọn dé arrest ẹ̀ tó na ogun ẹ̀yìn wọn ya kò jọ situation tí ó wà lẹ́yìn. But wọ́n post ẹ̀ fún everybody ẹ yẹ kó dùn yàn lóòótọ́ gbogbo alábímọ ẹni tó bá lọ́mọ tó dẹ̀ fẹ́ràn ọmọ ò lè rírú ẹ̀ pẹ̀lú ọmọ èèyàn kan kí ló ẹ̀ dùn. Ẹ jọ̀ọ́ ká ṣàdúrà fúnjọba àwọn ìpè orí kọ́mẹ́ǹtì social media yẹn náà ìpè díẹ̀díẹ̀ náà máa ń jà ntọ́ wà lẹ́yìn nísìnyí tó kọjá ká máa ṣépè ká máa búra wa bẹ́ẹ̀ ká gbọ́ra wa líláfi kan fúrílẹ̀-èdè yìí bisimilahi rahman rahim إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي آتاهم من جوع وآمنوا من خوف.